Yeah, ẹ ẹ kálẹ́. kálẹ̀ o. Àwa nìyẹn. Ó ti tó for a while náà tí mo ti gbọ́ program tí mo ti ń tẹ̀lé program yìí. So àtìgbà yẹn mo dẹ̀ tí rí kókó nǹkan tí ẹ ń ṣàlàyé lórí program yìí. So inú mi wá dùn lálẹ́ yìí wípé ẹ gbé mi sí orí program yìí torí gbogbo nǹkan tí mo máa ń rí tẹ́ máa ń ṣàlàyé fáwọn èèyàn. So kò sí kò sẹ́tọ̀ níbi kankan ká má parọ́ fúnra wa. Kò sí nǹkan no matter nǹkan tẹ́ fẹ́ ṣe tó lè pa ẹ̀sìn Islam rẹ̀. So mo rí i pé ẹ̀ ń ṣe antagonist of Islam, òun nìkan tẹ̀ ń ṣe, ẹ̀ ń takò, kò dẹ̀ sí no matter amount nǹkan tẹ́ fẹ́ ṣe tó lè parẹ́. So ó ti sọ ní pé there is no increment and there is no what? There is no decrement nínú ẹ̀sìn Islam. Nígbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé tó bá di ìrọ̀lẹ́ ayé oríṣiríṣi nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tó ti sọ sẹ́yìn ni. Ó sọ pé ọ̀rọ̀ àkọ́kọ́ òun fi nǹkan méjì lẹ̀ fún yín. Ó sọ pé alkitab. Ó sọ pé òun fi tírà òun ànábì ilẹ̀ àti alukuran òun Ọlọ́run òun ẹ fi ṣe sílẹ̀. sùúrù àfà ẹ ṣe sùúrù Mo ẹ ń ṣe sùúrù. ṣàfà o. Mo ń ok ṣàfà o. Mo ń nǹkan tẹ́ ẹ ṣàfà o. kóòtù yẹ Mùsùlùmí ni mí. ok mùsùlùmí Mo ẹ ń ṣe má ṣàfà bínú. mo kàn ń try láti ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi tán torí bí mo ṣe mo take time láti study nǹkan tẹ́ ń ṣe mí báyìí torí ẹlẹ́kìí níbẹ̀ ni wípé ẹ ń jẹ́ kéèyàn sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ òun nìkan tẹ́ ẹ máa ń sọ. So ẹ dẹ̀ tún máa ń tí ọ̀rọ̀ ẹ máa ń tì séèyàn lẹ́nu. Àwọn ọ̀rọ̀ kan wà nínú Al-Qur'an tó jẹ́ pé àwọn àyájọ́ ni. So bẹ́ẹ̀ dẹ̀ náà ló ṣe wà nínú ilẹ̀ Yorùbá náà. Gbogbo àwọn Ọ̀rúnmìlà náà ó wá preach ìyìn rere ni. ẹ má bínú a kì í sọ ọ̀rọ̀ Ọ̀rúnmìlà níbí báyìí ilé kí ó la wà níbí báyìí so tẹ́ bá fẹ́ ṣe ẹ̀yin lè ṣí live tí ẹ dẹ̀ lè invite ms baba ẹ lè fìwé pé wọ́n so tẹ́ bá pé ẹ bá fẹ́ sọ níbí báyìí strictly Islam only you understand àti jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. àti pé Mr. Welt pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ẹ̀yin náà kàn tí ẹ gbé sí sense ẹ sọ pé àyájọ́ ni Quran ẹ ro kínní ìnà tí Quran bá tiẹ̀ wá já àyájọ́ kí wá ló dé tó fi ń tako àyájọ́ tilẹ̀ Yorùbá ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yìí pé wọ́n fẹ́ colonize yín ni wọ́n fẹ́ gba tọwọ́ yín kan sọ yín dọmọ lárúbáwá lórí ilẹ̀ yín kan bà ayé yín jẹ́ Quran ò ń ṣàyájọ́ ìtàn lásán ni ẹ lọ kà ìtàn lásán tán kọ ní èdè lùbòmí ló jẹ́ kẹ́ ẹ rò pé àyà kò ń ṣàyájọ́ ẹ get so ẹ lè tan máìkì ń kẹ́ gbóhùn sókè a kì í sọ̀rọ̀ Ọ̀rúnmìlà àbí nǹkan bí ẹ ṣe. All right mo ti gbọ́ a máa sọ̀rọ̀ nípa Mùsùlùmí. There is a pedagogy between Islam and culture. Ṣé àwọn Jẹ́ ibi bá tí wa mo sọ kọ sí. Yorùbá, ẹ bá wa sọ Yorùbá bàbá mi. Ẹ jọ̀ọ́. Ok, Ẹ ṣé. a ní ìyàtọ̀ láàárín nǹkan tá à ń pè ní culture àti ẹ̀sìn. Ṣé ẹ rí ibi tí mo kàn ti rí pé everything yìí kì í ṣe ẹjọ́ yín. Àwọn àáfàá àgbàlódé kan ni tán lọ gbé culture ilẹ̀ Lárúbáwá tán ń try láti practice ẹ̀ nílẹ̀ Yorùbá. Ibi tẹ́mi ti believe pé bóyá ẹ lè kọ́ mi òun ni àwọn ẹni tó ń gbé culture ilẹ̀ Lárúbáwá wá sí inú ilẹ̀ Yorùbá tán fi ń yí culture ilẹ̀ tiwa tán fi ń dàrú mọ́ àwọn èèyàn lójú. Orí bí ẹni mo gbọ́ you condemning Islam or you condemning any religion torí ìgbà tí mo wo orí àti ìdí tí platform orí pé kò sí kókó kò sí orí kò sí ìdí you are just condemning Islam for nothing. Ẹ sọ pé Islam ń pààyàn nípa àwọn tó bá ṣe kinní kan èdè lásán nìkan táwọn sọ fún àwọn sọ pé tán bá pààyàn wọ́n sọ pé Allahu Akbar Allahu Akbar they are not Islam. Mr. Welt, you are all over the place with all due respect. Me, sọ pé kẹ́ má sọ̀rọ̀, but ẹ just stick to one topic. Ṣé ẹ fẹ́ find out nǹkan tá à ń ṣe ni because ẹ kàn ń sọ̀rọ̀, you are talking so many points. Ẹ just deal with one at a time. So, kí ni number one contention yín? Ṣé gbogbo nǹkan tá à ń sọ nípa Islam, ṣé irọ́ ni, ṣé ẹ fẹ́ evidence ni, kí lẹ fẹ́ discuss exactly? Bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ̀ ń sọ yẹn gangan lèmi náà ń lọ. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ ń pa ẹ̀sìn Islam mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kan kájọ tún ṣé òótọ́ ni kẹ́ ẹ dẹ̀ fún wa ní proof ní pé òkè nǹkan yìí o òdodo ni nǹkan tẹ́ ẹ̀ ń preach o. Ok, ìtọ́wà níwájú wa ní ìsìn tí mo sọ wípé Allah sọ pé ọkọ lè na ìyàwó ẹ̀, ṣé mo parọ́ àbó òótọ́ ni? Irọ́ burúkú lẹ pa torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni. Wọ́n sọ pé Islam is the religion of peace. And it is the total submission to the will of Almighty Allah. Gbogbo ìkọ́ṣe rere inú ẹ̀sìn Islam ló wà. Ẹ jẹ́ gbé Qur'an yín síta.
náà ní Quran. I need that to get to Quran right now, please. I need it's very èmi mo dídì lọ ra Quran fashion tó ní English. okay. Ó yá Quran ti wà níwájú mi, fóònù kan tún wà níwájú mi pẹ̀lú. 34. Fún mi power bank yẹn. Táwọn tó lè ṣí kámẹ́rà yẹn kan gbé sójú screen so ó máa Ẹ gbé dá. sójú screen. Ẹ máa lè ṣí kámẹ́rà yín ẹ ṣí No, kámẹ́rà yín kẹ́. ẹ gbé tọ̀dọ̀ yín sójú screen. Okay. Ẹ̀yin ò lè ṣí tiyín sójú screen àbí? Ẹ̀yin ni ẹ ṣe ẹ̀yin lolóòtú ètò yìí, so ẹ̀yin ni No problem. ẹ máa gbé sójú screen. Mami of Kufare continue. Okay. All right, cool. Quran kí lẹ lọ́ka ṣe An-Nisa. The chapter of women. Ayah Okay. 4. 30. Okay. Láti wà ń bẹ̀ o. Ó yá ṣe lè kà síta tẹ́ ẹ bá mind. Ni ó sọ̀rọ̀. Ṣé Lárúbáwá ni àbí Ẹ bá ń kà Lárúbáwá ẹ máa sọ fún wa ní Yorùbá díẹ̀díẹ̀. But ẹ bá fẹ́ kà ní English, most of us are get there, but àwa náà lè kà ká too. No Wọ́n sọ pé men are caretakers of women. Since Allah has made some of them excel the others, and because of the wealth they have spent, so the righteous women are obedient and guard the property and honor of their husband in their absence with the protections given by Allah. As for women of whom you fear rebellion, convince them and leave them apart in bed, and beat them. Then, if they obey you, do not seek a way against them. Surely Allah is the highest, the greatest. Mo ti bá yín kà. ṣé mo lè sọ̀rọ̀? Ẹ sọ̀rọ̀. Ẹ mọ̀ pé ìgbà tá a kọ́kọ́ kà á fún yín, right? Ẹ sọ pé kò sí níbẹ̀, and ìdí tí mo ṣe fẹ́ kẹ́ ẹ mú Quran, ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ put emotions aside because tẹ́ bá sọ pé ẹ̀sìn yìí religion of peace and truth, mo dẹ̀ ń rí àyà pé ẹ lè nà ìyàwó yín. Come on, ó contradict peace now. Ṣé understand? So nǹkan tí mò ń try láti bring out nìyẹn, torí ẹ̀ mo ṣe fẹ́ kẹ́ ẹ ṣí Quran tọ̀dọ̀ yín. Kẹ́ máa sọ pé bóyá wà la fake àbí nǹkan kan. Quran.com ni mo ṣí lórí fóònù. Mo fẹ́ ṣí normal Quran gangan. Ẹ lè ṣí Lárúbáwá yẹn, a lè gbé Lárúbáwá yẹn. Mo wá ibi tí fásì yẹn wà nínú Quran gangan ni. Surah An-Nisa, okay, ẹ wá original Quran, mi ò gbọ́ Lárúbáwá, but Surah An-Nisa, ayah 34. Original náà mo gbé dání, ẹ yẹ kí n wo ibi ọ̀nà kan máa ń kọ́ sẹ́yìn yẹn. Quran.com yẹ wọ́n ti ó dàbẹ̀ ni pé wọ́n àfẹ́ gbà yẹ wọlé ní tiẹ̀ ẹ ṣí tó níwèé yẹn. Òun náà ni mo fẹ́ ṣí torí some years ago àwọn kan wà tí wọ́n gbìyànjú láti fi tiwọn kún Al-Quran tí wọ́n mú wọn. So ẹ má wọrí kínkẹ́ lè bá yára kó lè bá yára. Òun ni mo ń ṣí An-Nisa yẹn mo fẹ́ ṣí. ẹ jẹ́ káwọn tiẹ̀ fi sọ fún àwọn èèyàn kan tap so gbogbo ilé ẹ jẹ́ ká tap ẹ̀yẹ́ má wọrí ẹ̀ka ṣí ti so gbogbo ilé. An-Nisa ṣé nǹkan ilé 76. ẹ jẹ́ ká tap ẹ jẹ́ ká repost. Ok mo ti rí An-Nisa. Number 34. 76. 573. 574. 573. Mo ń bọ̀ 573. Gbogbo ní ẹ bá wa power tap, ẹ já dé 1 million likes ẹ jọ. Quran 4 ló fẹ́ ṣe o. 573. Quran 4. Quran chapter 4, Surah An-Nisa ní Lárúbáwá, ayah number 34. Quran 4:34. Surah ṣé mo lè sọ̀rọ̀ báyìí? First born, ẹni sùúrù ẹ jọ̀ọ́, 1 second.
Ẹjọ́. Suratu An-Nisa mo ti ṣí yìí. Aya 34, 3-4. Aya 34, 29, 15, 16, 34, 30. 30 ni eléyìí dé o. No, kò lè jẹ́ bẹ́ẹ̀. Surah An-Nisa 34. Kò lè jẹ́ bẹ́ẹ̀. Ó wà. Bọ̀bọ̀ ṣebí ó bẹ̀rẹ̀ láti English version mo fẹ́ kà ní ó bẹ̀rẹ̀ láti Ali Chairman, ata lọ ọkọ̀ Ali ata alali insani. Hello, farabalẹ̀. Okay. Rárá, lọ ṣe Ètò láyé láti network yóò pàtì dáa. ní apá ọ̀hún. Má ṣe láti bí látọ̀run. Mo ń bọ̀ ẹnìkan wọ́n ti ń bá mi ṣí ibi tí kinní yẹn wà. Fóònù mi wọ́n ti ń ṣí Qur'an yẹn. Quran lárúbáwá yẹn ó le láti ṣí bẹ́ẹ̀ yẹn ni. Wow, èmi ò mọ̀ bẹ́ẹ̀ yẹn. Èmi ò ń ṣe mùsùlùmí tààrà. Bọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ̀ ń tako ẹ̀sìn Islam yẹn. Mo ń wò ní pé ṣé òótọ́ lẹ́ ń sọ ni àbírọ́ ni. Ẹ rí gbogbo evidence. Ṣé mo pé tí mo sọ pé kọ́ máa bọ́ ọmọ kékeré yẹn náà sùn, mo sọ yẹn náà, màá fún yín lẹ́rìí yẹn náà. Pé ẹ lè fún ọmọdé, ẹ lè kọ́ ọmọ kékeré sílẹ̀ tí kò tí ì ṣe nǹkan oṣù. Ok, ó yá mo ti débẹ̀. Ó yá Ikra, ṣé ẹ máa kà ní lárúbáwá yẹn ni? Ok, fine. Ẹ má yẹ kí n kà ní Lárúbáwá, ẹ yẹ kí n kà ní èdè English. Okay. Wọ́n sọ pé men are the protector and maintenance of woman because Allah has given the one more strength than the other and because they support them from their means. Therefore, the righteous woman are devotedly obedient and guard in the husband's absence. What Allah would have them guard as to those women on whose parts he have fear, disloyalty, and ill conduct. Admonish them first, next, refuse to share their bed, and last, beat them lightly. Okay, beat them lightly, but if they turn to obedience, seek not against them. Okay. Lightly, if beat them lightly, if it is useful. Okay. Any sort. Me more translation Quran tẹ́ni, but that's a very horrible translation. Now, nǹkan tá máa ṣe ni wípé Mr. Deleke, ẹ máa wá bá wa highlight lárúbáwá yẹn gangan because lárúbáwá yẹn ni original translation of the Quran. Nǹkan tí mo ń try láti sọ fún Mr. Wells ni wípé translation yẹn kò exist, kò sí word yẹn lightly nínú lárúbáwá. Wọ́n tún fáwọn westerners ni beat them lightly. The word in lárúbáwá is wadribuhunna. It means to beat or to strike. Mr. Deleke mi mọ̀ bóyá lè highlight. Kí ni túmọ̀ ẹni sùúrù ẹ̀yẹ kí n lọ síbi lárúbáwá tẹ̀ ẹ̀ka yẹn. Wadribuhunna. Kò sí lightly kankan nínú Al-Qur'an. Ẹ rí pé another translation là ń kà. So it depends on which translation. But there are some translations bíi Sahih International. Ṣé ti gbọ́ Sahih International? Eléyìí sọ pé faizu una wajuru una fi limọ̀dọ̀ ìjì wádìríbù una. Wadribuhunna. Ok, ṣé ibi tẹ́ ẹ sọ nìyẹn? Wadribuhunna. Ẹ highlight ẹ. Wádìríbù una fa in àti anakun fàlà tẹ̀bùgù. Ṣé rí kókò sọ lightly nínú lárúbáwá? Ṣé ẹ mọ̀ bóyá ìran pè ní olóṣù àlá o torí mo máa ń gbọ́ olóṣù àlá. Ó ṣe òbò àlá. Àti òbò àlá ẹ máa ń change ẹ̀ bọ̀ iṣẹ́ ń gbọ́ mi báyìí. Àwọn kinní kan wà tó yẹ pé tó máa fẹ́ translate ẹ̀ bó ṣe wà nínú Bíbélì. Tó ń jẹ́ lightly mẹ́. Ok, ẹ jọ ń tó ẹ yẹ kí n mú báírò màá sáàkù bẹ̀ tẹ́ sọ ń sìn yẹn màá sáàkù ẹ̀. Ok, fine, mo ti sáàkù ẹ̀. A lè fi ṣe àfihàn yín right now. Mo lè quickly copy and paste ẹ̀ kí n gbé sí Google kẹ́ rí ọ̀rọ̀ yẹn gangan fúnra rẹ̀. That's wadribuhunna yẹn. Ok. It means to beat or to strike. Ṣé kí n gbé sórí big screen fún yín ká wò nísìn? Olóṣòbò àlà.
mo ti máa make research mi fún ara mi lórí ibẹ̀ kò ní so kẹ́ tí gbé bá sí sọ wípé display. Quran ni o mi sọ pé ẹ̀yin as mùsùlùmí o mi sọ pé ẹ̀yin náà ìyàwó yín mo kàn ń sọ pé Quran fúnra rẹ̀ ó sọ pé ọkọ lè nà ìyàwó I'm not wrong ó wà ń bẹ̀ and that's the But problem. Quran yìí náà ló sọ fún wa wípé Sorry àǹtí mi Mólíkà ìyá ẹ má bínú wealth ẹ má bínú sis. ẹ ṣe mẹjọ tẹ bá yanjú eléyìí tán Quran 489, Quran 923, Quran ẹ̀jẹ̀ 929. Hold on, wealth. fún mi Hold báyìí. on, hold on, wealth. Hold on. Tẹ bá wá ṣe tán pẹ̀lú wọn gbogbo lé ẹjọ́ èmi ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá wọn sọ torí àwọn ọ̀rọ̀ tán sọ ńgbà tí wọ́n wọlé ẹjọ́ ẹ ṣeun. Ìyàwó ìgbóhùnsókè mà. Ok, ẹ jẹ́ ń gbé wọ́dìrìbù húnà yẹn mo fẹ́ highlight ẹ̀ kí n gbé sí Google kó rí exact word yẹn. so àwọn àfáà tá a bá ti send request ẹ jẹ́ ká ṣe hi so wọ́n ní ká lu nínú Islam ká lu ìyàwó wa ká lù fọ́ lójú context lọ̀rọ̀ tẹ́ ẹ bá ti fura sí so tẹ́ ẹ bá fura sí kò yẹ kó ṣe nǹkan yẹ ẹ wá ṣọ́ọ̀pù ó ṣe nǹkan yẹ so níwọ̀nba ìgbà tẹ́ ẹ bá ti fura sí so nǹkan tí wọ́n ní ká kọ́kọ́ ṣe ni pé ká ṣe wáàsí fún un ká fi ibùsùn ẹ̀ sílẹ̀ ká dẹ̀ gungi lórí àbí ká gun nígò níbi ọrùn so ká ṣáà ti lù ú ẹlòmíì dẹ̀ lè lorin àbí kéèyàn ló pọ́npọ́ so any which way ẹ dẹ̀ mọ̀ pé mi mọ phrase yẹn wọ́n ní. àwọn scholars lọ sọ àbáwọn wo kí lẹ wí. táwọn scholars lọ interpret it as likely. àwọn scholar náà interpret ẹ̀. So àwọn scholars ló ń interpret ọ̀rọ̀ Allah, àwọn humans ló ń interpret nǹkan tá là ń sọ. Ẹ jọ̀ọ́ ṣé mo lè bi yín, is the Quran a clear book? Ṣé mo lè bi yín, ṣé ìwé yẹn clear? Holy book ni. No, mi sọ pé mi ìbéèrè bóyá holy àbí holy. Mo ní is the Quran a clear book? Very very clear. So tó bá clear, why táwọn scholars àwọn ẹrú Allah, why tó jẹ́ pé àwọn ló ń translate nǹkan tá là ń sọ tó bá clear? Kí ni nǹkan tẹ́ ẹ sọ? Hello, Allah wife. Help me béèrè pé báwo lẹ ṣe lè na ìyàwó yín slightly? Well, how can you beat your wife now? Tó bá wà nulẹ̀ mo lè fi eré pa. Mo lè tí ẹni tí ìyàwó mi mo lè tó bá ṣe nǹkan tó bí mi ni mo lè ṣeré pa kí n fọwọ́ mi kan létí ní pé so mo slightly nìyẹn. Mo lè fọwọ́ mi gba ní fúrọ̀, mo lè fọwọ́ mi bọyún ẹ̀ slightly nìyẹn. Aṣáwó man. Ẹ mú òjìyàn olóṣó lèmi náà. Understand? Big So wọn sọ síbẹ̀ wọn kọ síbẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ra tá a bá ń translate nǹkan wọn kọ síbẹ̀ wípé ká ná ìyàwó wa mercilessly nínú. Mr. Wealth, ibo ni àwọn scholars àbí Allah sọ pé kẹtẹ wọn lọ́yàn àti fùrọ̀? Ibo ni translation yẹn wà? Ibo ló ní kẹtẹ wọn lọ́yàn àti fùrọ̀? Ká ná wọn mercilessly yẹn náà níbo ló wà? Kò sí nínú ọ̀rọ̀ yìí nǹkan kan náà la jọ ń sọ. Ẹ jẹ́ ká ṣe Okay fine, ṣé mo lè fún yín ní scenario kan? Mr. West, wait. Kí ni according to that verse? Okay sir. Bó ṣe tò tẹ̀léra wọn yẹn, kí ni ìjìyà àkọ́kọ́? Can you reread it? Maybe you should read it again. Ká wò kí ni first assignment, second assignment and the third assignment. Kí ni first assignment? Ẹ ti pause ẹ̀. Ṣé ẹ lè kà fún mi ẹ lè kà sétí mi kó lè yé mi torí tí bá ń kà a sì máa argue. Hello. Fa ezu unna. Okay. Lecture him, which is correct him nìyẹn pé nǹkan tó ṣe yóò dá o. Bẹ́ẹ̀ni. Oye, tí o bá wá gbọ́, fi ibùsùn ẹ̀ kalẹ̀, má bá a lájọṣepọ̀. Okay. Kò tún wá gbọ́. Ó wá ní àkọ́kọ́ tí kọ́kọ́ ṣe lecture fún kò gbọ́. Ẹlẹ́ẹ̀kejì, ó tún wá jìnnà sí ibùsùn ẹ̀ bí oṣù kan kò tún ihò náà ó tún ṣe ń ṣe the same thing. Quran wá ní nàá yẹn ṣé ó gbọ́dọ̀ ju ìjìyà àkọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì lọ àbí kò gbọ́dọ̀ jù lọ? Ọlọ́run mi o, wàláhì tàláhì ṣẹ́ẹ̀rì àfà tó sọ̀rọ̀ yìí
bó tí mo mọ̀ yìí dá ẹ fẹ́ mú mi lọ́wọ́ ni ṣé ẹ rí ibi abala bí tá a dé yìí òun leléyìí wọ́n sọ pé ìjì alákọ̀ọ́kọ́ kó lecture ẹ̀ kó bá sọ̀rọ̀ ẹlẹ́kejì kó yẹra fún bùsù ẹ̀ ẹlẹ́kẹta wọ́n sọ pé kó nà án ṣé ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tó yẹ pé Allah, this is Allah. Allah ló ní ìyàwó. Allah is also Ọlọ́run. Allah is equal to Ọlọ́run. Ó yàtọ̀. Ó yàtọ̀ ẹjọ́ ṣe lè ṣàlàyé bẹ̀rẹ̀ fún mi. Ṣe lè ṣàlàyé bẹ̀rẹ̀ fún mi. A máa ṣàlàyé bọ̀ yẹn ju ilé pẹ̀lú wọn. Níta máa ṣe ni pé iṣẹ́ ju yóò fẹ́ Muhammad. Sure na. Òun ni bàbá Adeleke ẹgbẹ́ bí Muhammad ṣe na Aisha kí ó rí for example so a lè rí as example so a lè fine. All right. So mami of Kufar. Mr. Wealth, ẹ bá wa screenshot ti hadith yìí, ẹ lè check out to grade ẹ̀ Sahih, Sunan an-Nasai 3964. Ẹ kọ screenshot ẹ̀ so automatically I save sorry phone yín, ẹ lè check on it later. mo ti screenshot already. Ogun díẹ̀ story tó ṣẹlẹ̀ ni wípé mi mọ bí mo ṣe máa Mr. Adeleke, you are better at explaining the story. So àkọ́kọ́ kabi by. Ó ní pé you were a black shape I saw in front of me. Ṣé ìwọ ni àǹjẹ̀nu dúdú tí mo rí níwájú mi ni? I said yes. This is Aisha wá dá lóhùn, ọmọ ọdún 4, ó ní bẹ́ẹ̀ ni. She said he gave me a shove in the chest that hurt me. Ó ní bí Muhammadu ṣe gbé ìkúùkù burúkú ọwọ́ gbàǹgbà ọwọ́ bàbá 54 years old. Ó kàn gbélé Aisha láyà ní gbì. Ó dùn débi wípé ṣé ẹ wà ń bẹ̀ tákùnláhà. ó sọ ó ní pé ó gbà òun ní àyà and ó dẹ̀ dùn she hurt me. ẹ ṣáà máa ṣe o kí ẹ máa bá mi sọ àwọn fáṣẹ kí n máa screenshot ẹ Yusuf Adépọ̀jù ni màá lọ táàgì. So àdìtì eléyìí ni Sunan an-Nisa 3964. Okay, Sunan an-Nisa. Ẹ ti screenshot ẹ bẹ́ẹ̀ yẹn á ti save sórí gallery yín. You just have to check it later. Gbì tí wọ́n dárúkọ yẹ ó ti jẹ́ káfẹ́ ilé náà tó lọ. You know, Yoruba is such a funny language. Like, we make sound effects with just like, it's crazy. It's such a fun language. Like, you can express yourself in so many ways. But what you get it with me. Okay, all right. Eja tẹ̀síwájú. All right. So, Mr. Adeleke, ṣé ní hadith yẹn náà tánà bí sọ pé never should a man ask another man why he beat his wife. Àti ibi tó ti sọ pé do not beat Allah's handmaiden tí Umar ti dé tó sọ pé àwọn ìyàwó wọn ń ṣe bákan bákan ànábì wá ní kẹ́ lọ nà wọ́n. Ṣé ẹ rí tákùnláhà kọ́lọ́run ṣe àforíjì fún gbogbo wa. Èmi ò ṣe àlá ẹ mọ̀ pé èmi Naija mo ti wá Alukurani ìwé àpọ́nlé ló jẹ́ kó yé wa wípé ọkùnrin ò gbọ́dọ̀ fọwọ́ kan ìyàwó rẹ̀. Ó yẹ fi hàn wá ní ìfihàn wa. Baba, right, yeah, this guy wants to be going on and on. And I'm not going on and on. Hold on a second, hold on a second, Baba mi. Hold on a second, Baba mi. Okay. Wọ́n tó gbé Qur'an yẹn wá. Ẹ make àwọn allegations kan gbà tẹ̀ dé. Mo fẹ́ bí kí làwọn ọmọ lékéwù fi certificate lékéwù ṣe tí wọ́n bá lo 7-8 years. Ní lékéwù, èmi 9 years, èmi 11 years. Kí ló ń fi certificate yẹn ṣe? Okay, fine. Táwọn ọmọ bá lọ lékéwù tó bá gba certificate, ẹlòmíín yà síbi iṣẹ́ orin tó máa fi kọ orin ẹ̀sìn Islam. Ẹlòmíín dẹ̀ ń dá school sílẹ̀. So ẹlòmíín. Ṣẹ́yìn lọ lékéwù tẹ́ fi mọ̀. Mo lọ lékéwù kékeré mo kọ sá lọ ni. Okay, hold on. I had a conversation with a 25-year-old guy. Ó lóun ti lo 6 years ní lékéwù. Ìgbà wo lèèyàn bẹ̀rẹ̀ lé ayé gangan 25. Ìgbà wo lòbí fẹ́ jẹ wọn mọ́. Ó ti lo 6 years kò dẹ̀ tí ì parí. Ó ní tóun bá ṣe tán lòun ṣẹ̀ṣẹ̀ máa lọ kọ́ṣẹ́ ọwọ́. A ní kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀. Ó ṣàlàyé nípele àwọn tí wọ́n bá pass ilé kéwú ló máa rán lọ sí Saudi Arabia ló máa gba scholarship. Ṣé láwọn tí wọ́n ń kọ́ àwọn ọmọ nílé kéwú yẹn olódo ni wọ́n torí wọn pass. Go and do your findings. Bàbá, àṣà àti ìṣe ilẹ̀ Lárúbáwá òun you are doing the same thing now. Ẹ wo bẹ ṣe ń múra kankan tẹ́ ń defend Quran tí bá ní kẹsàn-án ní tèmi fún hold on now, hold on. Quran lẹ́ ń defend. Quran ni ẹ̀ ń defend yìí. Tí bá ní kẹ́ koríkì ilé yín, kẹ́
kẹ́ dárúkọ ìran yín ìkẹta sí kẹrin mo mọ̀ pé ẹ máa ká lòlò. èmi ọmọ alákejì ọmọ kábàdé náà ó gbọ́n ó dá mo ti gbọ́ mo ti gbọ́ kẹ́ tó lọ hold on bàbá mi last one kẹ́ tó lọ bíbá ilé ni ẹ máa fún wa ní kún fàyà kùn kalẹ̀ fún àwọn àgbẹ̀ tí wọ́n wà lóko torí fúlàní ń pa wọ́n ẹ ṣé. ok ẹ ṣe ìyá wa so ẹ ṣe hold on wealth so àti gbé àdìtì ẹ wa mami of kufar. Sunan Abi Dawud number 2146. Enjoy, take a screenshot. mo ti take a screenshot. Thank you. Iyas ibn Abdullah ibn Dubab, blah, 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 blah. Sorry, Emma Binu, reported the messenger of Allah as saying. So, àwọn Mùsùlùmí, wọ́n sọ pé Muhammadu jíṣẹ́ Allah sọ wípé. Do not beat Allah's handmaidens. Ẹ má ṣe na àwọn obìnrin Mùsùlùmí o. But when Umar came to the messenger of Allah. Arákùnrin kan, ìkẹyìn lára àwọn ẹrúsìn Muhammad tó jẹ́ Mùsùlùmí, ó bá wá bá Muhammad pé àwọn obìnrin àwọn have become emboldened towards their husband. Wọ́n ṣe orí kunkun, wọ́n dẹ̀ gbọ́rọ̀ sí àwọn lẹ́nu mọ́. He, the prophet, gave permission to beat them. Muhammad jíṣẹ́ Allah sọ wípé ẹ máa lu àwọn ìyàwó yín yẹ o. Then many messenger came around the family of the Then many women came around the family of the messenger of Allah complaining against their husband. Bí àwọn kan wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní lù wọ́n gẹ́gẹ́ bí jíṣẹ́ Allah ṣe pa wọ́n láṣẹ. Àwọn ìyàwó wọn wá bá Muhammad jíṣẹ́ Allah ń pé lílù yìí ti fẹ́ pọ̀ ju o. And many women have gone around Muhammad's family complaining against their husbands. Wọ́n wá tún lọ bá àwọn mọ̀lẹ́bí Muhammad, wọ́n tún complain pé lílù yìí ti pọ̀ ju o. Those husbands who take to beating their wives are not the best among you. Wọ́n ní àwọn obìnrin tó bá lọ tójú bọ lé pé ọkọ mi ń nà mí àwọn ìyẹn ni ò dá nínú àwọn obìnrin o. So I'm just pointing out, number one, Anobi gave permission here, but number two, mo feel benefit hadithi fún rẹ̀, although it's sahih, you can check, ó contradict rẹ̀ in a way, in Anobi's way, in the sense pé ó ti kọ́kọ́ sọ pé okay o, Umar ti wá bá mi pé àwọn ìyàwó ń ṣe báyìí, àwọn obìnrin ń ṣe báyìí o, Anobi ní kẹ́ lọ nà wọ́n. Ó tún wá padà sọ wípé ẹni tó bá ná ìyàwó ẹ̀ is not the best among you. So contradiction tí mo try to point out nìyí. And also lastly, Mr. Adeleke ẹjọ́ má bínú, ṣé lè bá wa gbé asbab an-nuzul 434 wá? Ẹ rí i pé it's not about beating lightly. It's a very real issue. Ṣé mo nǹkan tó bí àyà yẹn la fẹ́ kà ní ìsìn? So 434 tẹ̀rí yẹn, ṣé mo pé Anobi Muhammad 23 years ló fi gba revelation kì í ṣe pé gbogbo ẹ̀ wá all together. So nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni wípé nǹkan kan á ṣẹlẹ̀. Bóyá scenario kan ṣẹlẹ̀, nǹkan kan ṣẹlẹ̀, then aya yẹn á sọ̀kalẹ̀, Jibril wá gbé aya wá. So a fẹ́ wo nǹkan tó bí aya 434 ta fún yín yẹn tó sọ pé ẹ lè wadribuhunna, ẹ lè nà ìyàwó yín yẹn. So a máa kà á fún yín lastly, màá dẹ̀ jẹ́ ká ẹ respond. Only men are in charge of women 434. Ọkọ wà, oní olówó orí aya. This verse was revealed about Saad ibn Rabi. Aya yìí sọ̀kalẹ̀ nítorí Saad ibn Abba. Who was one of the leaders of the helpers. Òun dẹ̀ ni olórí àwọn tí wọ́n máa ń ṣe ìrànlọ́wọ́ fún. And his wife Habiba bint Zaid bin Zuhair. Àwọn àtìyàwó ẹ̀. Both of whom was from the helpers. Àwọn náà wà látara àwọn tí wọ́n ràn lọ́wọ́ o. It happened that Said hit his wife on the face because she rebelled against him. Ó wá ṣẹlẹ̀ níjọ́ kan. Mo gbọ́ yín mọ́ o. Àṣepà o. Ó wá ṣẹlẹ̀ ní ọjọ́ kan bí Zaid bó ṣe gbá ìyàwó ẹ̀ ó gbá lójú. Then her father went with her to see the prophet. Bàbá ìyàwó àti ìyàwó wọ́n wá lọ bá Muhammadu jíṣẹ́ Allah. He said to him, I gave him my daughter in marriage and he slapped her. Wọ́n wá fẹjọ́ sùn. Wọ́n ní pé ó ní mo fi ọmọ mi fún arákùnrin yìí ó dẹ̀ gbá ojú ẹ̀. The prophet said, let her have retaliation against her husband. Bí Muhammadu ṣe gbọ́ ọ̀rọ̀ yìí ó fara ya ní pé kíní nǹkan tí ò dáa ni. Ó ní pé náà yín náà padà sílé ẹ lọ lu ọkọ yẹ ìlú bàrà. As she was leaving with her father to execute retaliation. Bí wọ́n ṣe ń lọ pé káwọn lọ lu ọkùnrin yẹn pa ìyẹ́ ọkọ ẹ̀ ká lọ lù pa. The prophet called him back and said, come back, Gabriel has come to me. Ẹ má ti bọ̀ síta o, àyà ti sọ̀kalẹ̀ o, Jùbírílì ti dé o, àyà ti sọ̀kalẹ̀ fún mi o. And Allah the Exalted revealed this verse. Bí Allah ṣe sọ àyà tó ń jẹ́ Qur'an 4:34 yẹn kalẹ̀ nìyẹn o. The messenger of Allah said, we wanted something whilst Allah wanted something else. Nǹkan táwa Muhammad òjíṣẹ́ Allah sọ wípé nǹkan táwa fẹ́ ni pé kí tọkọ bá ti lu ìyàwó kí àwọn náà lu ọkọ padà ṣùgbọ́n Allah ò fẹ́ bẹ́ẹ̀ o. And what Allah wants is good.
nǹkan tálábàálẹ̀ ti fẹ́ òun nǹkan tó dáa. Retaliation was then suspended. So ìgbàkigbà tí ọkọ bá ti fi lè na ìyàwó so kíyàwó na ọkọ ẹ̀ padà aláàkọ́ o. ṣé wẹ́ẹ́ ò tí gbọ́ wa. mo àgbọ́yé mo ń gbọ́. so bó ṣe ṣẹlẹ̀ nìyẹn o. Ṣé rí pé nǹkan tó bí àyà yẹn nìyẹn? Ṣé rí pé mo sọ fún yín earlier pé a lot of ayahs tó wà nínú Al-Qur'an nǹkan kan bí ní. Torí ẹ̀ lè fi ṣe find it a bit mo suspected because mo feel very pé progressive revelation yẹn ó máa ń leave room for a lot of manipulation because ẹ ti rí nǹkan tó bí àyà yìí nísìnyí wọ́n wá bá ànábì pé ok mo fún dọ́tà mi fún ẹni yìí o ó dẹ̀ ná initially ànábì ní ok ẹ lọ ná padà èmi feel bẹ́ẹ̀ pé yẹn wà fair. I think it's fair to defend yourself. Tẹ́ bá gbá mi létí nìsín èmi á gbá yín padà automatically ní ṣe get reflex yín gan it will automatically defend itself ṣe get. So now ìgbà táwọn bíi ti ní pé kẹlẹ́ ọ̀nà wọn padà ó wà ní okay ní sùúrù o bing ìgbà yẹn gangan ṣe rí pé wà convenient in my own opinion ṣá ìgbà yẹn gangan ní Jibril wá dé tó wá ní pé okay no ẹ padà wá. It's funny to me. This is manipulation 101. Muhammad used Allah to make this religion. Allah said I can have this. Ìgbà tó gba adopted son's wife no. Allah said I can have this. Ìgbà tó Kamu tó ń bẹ̀rù sùn tí Aisha àti Hafsa Kamu chapter 66:1 ìdí tó ṣe sọ̀rọ̀ nìyẹn. Allah they caught him. Aya wa ń padà defending him. Ọ̀gá o. Mr. Wells ẹ sọ̀rọ̀. mo ń try láti screenshot gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ mo ń try láti kọ sílẹ̀ ni. Ṣé fẹ́ wo nǹkan tó bí 66:1? ẹ gbé sí big screen. Mr. Deleke ṣe ẹ mind 66:1 kàkà hadith yẹn àti àyà yẹn. All right. It's very short. Mr. Ìtòláyé tẹ́ bá fẹ́ engage. ẹ má gbàgbé láti bá ń gba kún fàyà kún o torí àwọn ọdẹ àti àwọn àgbẹ̀ ẹ ṣeun. If you ask me, Muhammad is Allah to me is somebody that lives in Muhammad's head tó fi ṣe religion because bó ṣe gba revelation kò sẹ́ni kankan bẹ́ẹ̀. O sá lọ, you went to your wife Khadija took you to her cousin yẹn ló wá ṣe ń confirm fún ẹ pé Jibril ló wá bá ẹ. Nobody was there. Ṣé ẹ mọ̀ pé normally cave if you spend a lot of time in a cave máa ń release àwọn chemicals kan it can actually get you high. And we are human beings. A man hallucinate. Sometimes you hear a voice in your head. Is it really a voice? You see this? We hallucinate all the time. Now, hadithi yìí ni so a máa kọ́kọ́ wo nǹkan tó bí àyà yẹn àwa ka àyà yẹn nínú Al-Qur'an. So ibi tá ti ń kà ní Sunan an-Nasai number 3959. And you will see that this story match. No alpha can deny this story because this particular woman, Tanobi Basun, is very important in your Islam because Obi Omofanobi. Now, Sunan an-Nasai 3959. Only it was narrated from Anas. Agba aditi wa látọ̀dọ̀ Anas. That the messenger of Allah had a female slave with whom he had intercourse. Muhammadu jíṣẹ́ Allah ó ní ẹrú kan tó máa ń ga tẹ̀ lálálẹ́ tó máa ń bá sùn. But Aisha and Hafsa would not leave him alone. Muhammad ti máa ń ṣe nǹkan yìí ìwà ìgbín yóò ti máa ń ṣe tipẹ́ bí Aisha àti Hafsa ṣe kà nìyẹn wá gà lọ́rùn. Until he said that she was forbidden for him. Wọ́n bá Muhammadu fà títí wọ́n fún pínpín pé a sọ wípé nǹkan tó ṣe yìí kò dáa. Then Allah the mighty and sublime revealed. Bí Allah ṣe wá tóbi tó wá sọ àyà kalẹ̀. O Prophet. Muhammad. Why do you forbid yourself something that Allah has allowed to you? Kí ló dé tó fi fẹ́ kọ̀ nǹkan tí Allah ti gbẹ̀ láyè láti máa ṣe? Until the end of the verse. Títí táyà yẹn fi parí. Now, which verse is this? It's in the chapter Surah Al-Tarim 66:1. Only, oh Prophet. Muhammad. Why do you prohibit yourself from what Allah has made lawful to you? Ó ṣe máa kọ̀ nǹkan tá Allah ti ṣe ní ẹ̀tọ́ fún ẹ. Seeking to please your wives? Nítorí pé òun wò pé àwọn ìyàwó ẹ̀ fẹ́ máa dùn wọ́n nínú. And Allah is all forgiving and most merciful. Máa bá gbogbo àwọn obìnrin sùn lọ, ẹrú máa bá wọn sùn lọ. Allah ni aláàánú, òun ló dẹ̀ máa ń foríjì. Now, Mr. Wealth, why does Allah care so much about Anobi's private part? 11 wives, 4 wives for you believers.
if you look at chapter 33:50, ó sọ gbogbo rights Ànábì, ó lè bá anybody sùn without dowry, ó lè bá first cousin ẹ̀ sùn, gbogbo ẹ̀ wà ní chapter 33:50. I'll kà yẹn very soon. So these are the manipulations tí mo feel. You know, when it comes to the booty of what Muhammad gets 50%, ohun àtàlà, kí làlá ń fowó ṣe? Ibo ni ẹ ti rí yẹn? It's in the Qur'an. Chapter 33:50. Let's see Anobi's entitlement. This particular ayah is just for Muhammad alone. Imagine an ayah coming down from Jibril to the messenger of the world. Ó wá sọ pé, ìwọ Anobi, oh no, one recite one curse in the Quran. But ayah yìí, ó wà very funny to me. Bí revelation yẹn gọ́ṣẹ́ máa ṣẹlẹ̀, ó wà very funny. Only no, eléyìí kọ́ Mr. Deleke. Only you are allowed the daughter of your paternal aunties. Gbogbo àwọn 33:50. It's a very, very funny revelation. Because most of the benefits is all about women and knacking. Anobi has 16 privileges. I did check it online. 16 privileges just for him alone. Number 1, tó bá kú ẹ lè fẹ́ yàwó ẹ̀. So Aisha, tó wà ní age 18 yẹn, tó dẹ̀ kú ní 60, bóyá 63 or 64 according to history. She was not allowed to move on with her life. Why? Because she married a man. Ó dẹ̀ ti kú. Only old prophet Muhammad. We have made lawful to you your wives, whom you have paid the full dowries. A ti ṣe lẹ́tọ̀ fún ẹ o, àwọn ìyàwó ẹ tó ti sanwó orí wọn. As well as those bond women in your possession, whom Allah has granted you. Àtàwọn obìnrin ẹrú tẹ́ ẹ lọ jí kó tó wà níkàáwọ́ ẹ tí Allah tó jẹ́ pé Allah ló ṣe lẹ́tọ̀ fún ẹ. And you are allowed to marry the daughters of your paternal uncles and aunts. Àwọn ìbátan ẹ lọ́kùnrin tó jẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ ọmọ tí wọ́n bá bí lóbìnrin, àǹtí ẹ̀ ní àtobìnrin tó bá ti bí ọmọ obìnrin, gbogbo wọn ò lè máa bá wọn sùn. And the daughters of your maternal uncles and aunts. Àtàwọn tí àǹtí ẹ̀ náà àti àwọn ẹ̀gbọ́n ẹ, àwọn ìyẹn náà ọmọ obìnrin tí wọ́n bá bí, Muhammad ò lè máa bá wọn sùn. Who have emigrated like you. Níwọ̀nba ìgbà tí wọ́n bá ti di Mùsùlùmí bíi títí ẹ. Also allowed for marriage is a believing woman who offers herself to the prophet without dowry. Tá bá tó wá rí àwọn obìnrin tí wọ́n ń gbọ́ nípa pé Muhammad ó dẹ̀ máa ń gba àwọn obìnrin débẹ̀ dáadáa o. Ó máa ń bóbìnrin 11 sùn lójúmọ́, ó lè ṣe 5 sum, ó lè ṣe 10 sum. Tá bá rí àwọn obìnrin Mùsùlùmí tí wọ́n ń gbọ́ irú ìròyìn báyìí tó bá wá wù wọ́n, àwọn náà yìí lọ fún ara wọn, wọ́n lè gbéra wọn lọ bá Muhammad kó máa bá wọn sùn lọ́fẹ̀ẹ́ láì sanwó. Fact. If he is interested in marrying her. Tí Muhammad náà bá wò pé ìwọ náà ní dínà ó dẹ̀ lọ mú, so Muhammad ó lè gbà sí fún. This is exclusively for you, not for the rest of the believers. Muhammad, ìwọ nìkan la ṣe eléyìí lẹ́tọ̀ fún. Àwọn Mùsùlùmí tó kù a ṣe fún wọn o. We know what rulings we have ordained the believers in relations to their wives and to those bond women in their possession. Àwa la mọ eléyìí tó dáa, òfin tá a ṣe fún àwọn Mùsùlùmí tó kù àti fún nípa ìtìyàwó wọn àti àwọn obìnrin táwọn náà jí kú. Fine. Nínú Islam, ọkùnrin lè fẹ́ obìnrin mẹ́rin, ó dẹ̀ lè bẹ̀rù náà sùn. So nínú Islam, wọ́n ní fine, kí ló fà? Ẹni tó nẹrú ló nẹrú. Yeah, mo mọ̀ àwọn Muslim wọ́n like ṣìnà. Ẹni tó nẹrú irú eléyìí, irọ́ ẹ má sọ pé àwọn Muslim like ṣìnà, personality lélẹ̀. Ẹ like òbò. Kò sẹ́ni irọ́ personality iléeṣẹ́ rí nǹkan tẹ́ ẹ̀ka jáde yìí. Ànábì ń bẹ̀rù sùn, wọ́n dẹ̀ lóhun ló stop owó ẹrú. Ó ní dọ̀tí lánàbì yẹn. Okay, fine. Nǹkan tẹ́ ẹ̀ka yìí, I will make a research. Mr. Wef. So ìyẹn ti tọ́ báyìí, màá gbá research mi dáadáa. Kọ́lọ́ ọjọ́ tí bá tún padà wá, sáà. Gbogbo ń tẹ́ ń rí yẹn ó yà yín lẹ́nu àbí? Kò yà mí lẹ́nu. Ẹ ti mọ̀ pé ó wà ń bẹ̀ tẹ́lẹ̀. Mo mọ̀ pé ó wà ń bẹ̀ tẹ́lẹ̀. Ìgbà tẹ́ wá rí the first time kò yà yín lẹ́nu. Kò yà mí lẹ́nu, kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. I'm very sure. Mo believe rárá ni. Hello. Are you not with your wife? Because mo fẹ́ ká sọ̀rọ̀. I want to ask you one or two questions. Ẹgbẹ́ ìyàwó mi náà ni mo wà. Okay.
sọ̀rọ̀ lẹ má wọrí. kí ni obìnrin lè ṣe fún ọkùnrin tó fi dìsáàfù kéèyàn nà according to your own ẹ kàn wo pé kí lóbìnrin lè ṣe téèyàn fi lè nà án àṣìyàwó èèyàn. Kò sí nǹkan tóbìnrin lè ṣe tọkùnrin lè gbọ́wọ́ ẹ̀ sókè nobìnrin. Nǹkan tó burú ni nǹkan tí ò dẹ̀ dáa ni. So inú nǹkan tá a dẹ̀ kọ́ nínú ẹ̀sìn Islam wọ́n jẹ́ kó yé wa ní pé kò dáa kò nẹ́tọ̀ọ́ kí ọkùnrin kó na obìnrin ìyàwó ilé ẹ̀. So nǹkan tẹ́ wá kà jáde yìí mo ti kà ní. ẹni sùúrù ẹnu tálẹ̀ ti gbọ́ ọ̀rìn. ṣé ọ̀rọ̀ tí mo ẹnu àwọn àǹfààní so táwa náà dẹ̀ wò tá a dẹ̀ gbé sí làákàyè wípé ok fine kò nẹ́tọ̀ọ́ kọ́kùnrin kó na ìyàwó ẹ̀. Mo ń bọ̀ gẹ́gẹ́ bí ẹ máa gbọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí mùsùlùmí nìsín tí èèyàn bá wá bá yín bóyá àbúrò yín pé ṣé èèyàn lè na ìyàwó ẹ̀ kí lẹ máa ń tẹ́ máa sọ fún ni pé gẹ́gẹ́ bí Islam kò lẹ́tọ̀ọ́ kéèyàn na ìyàwó ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Kò nẹ́tọ̀ọ́ láti na ìyàwó ni èmi rárá a lè sọ pé gẹ́gẹ́ bí màá sọ pé báwo ló ṣe máa na ìyàwó ẹ̀ àbí pé nínú ẹ̀sìn kò nẹ́tọ̀ọ́ fọ́bìnrin. Mo ń bọ̀ nínú ẹ̀sìn tó sọ bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé ẹni fún ní fásì kankan àbí fásì lẹ́fẹ̀ fún mo fún fásì kankan mọ̀ pé sìn yẹn ló sọ bẹ́ẹ̀. Fún fásì kankan àwọn àfáà ní fásì yẹn lọ́wọ́. Ẹni sùúrù mo fẹ́ ṣàlàyé nǹkan fún yín bẹ́ẹ̀ yẹn ò ṣe ní fún ní fásì náà làáfáà náà ìjọ tààfáà sọ fún yín pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn náà yàwó ẹ̀ ṣọ́ fún yín ní fásì ìjọ yẹn. Àwọn máa ń báàkì ọ́ pẹ̀lú àwọn fásì tó máa ń ṣe wáàsì lọ́wọ́ wọ́n máa ń báàkì ọ́ pẹ̀lú àwọn fásì wo náà fún yín. Ẹ mọ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀ èmi sákò ní àwa sákò lè kéwù ni. Kò sí nínú Qur'an níbi tí wọ́n ti sọ pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn náà yàwó ẹ̀ kò sí láti bẹ̀rẹ̀ máa méèkì sáàkì dáadáa. Ok. Jẹ́ ẹ mọ̀ ìdí tí àáfàá yẹn fi sọ̀rọ̀ yẹn fún yín torí pé Yorùbá ni ìwà wa ṣẹ́rí ẹ máa gbọ́ ẹ rí i pé nígbà tí ìyá wa tí wọ́n sọ pé bóyá kì í ṣe Yorùbá nìsín ó gùn yín ẹ bẹ̀rẹ̀ sí oríkì ara yín àsọmọ ọkọ àbẹ́ẹ̀kọ́ torí pé nílẹ̀ Yorùbá a kì í na obìnrin torí pé nílẹ̀ Yorùbá a kì í na obìnrin èèwọ̀ ni kò sí tóbìnrin ò bá ṣe a kì í nà wọ́n ìwà yẹn àṣà yẹn ìṣe yẹn la gbé wọnú ẹ̀sìn la fi rò pé ẹ̀sìn ló ní aya ẹ̀sìn ni àwa kọ́ la ní ẹ̀sìn kọ́ ló ní ẹ̀sìn ò sọ̀rọ̀ ń pa ẹ̀ rárá ṣùgbọ́n báwa ṣe rí gẹ́gẹ́ bí ìwà wa òun la fún ẹ̀sìn àwa rò pé ẹ̀sìn ló ní ìtẹ̀sìn sọ ni pé ẹ nà án àwa ní ìsìn àwa ò gbọ́dọ̀ ná ìwà tiwa la wá rò pé ẹ̀sìn ló ní ló fi yà yín lẹ́nu gbà tẹ́ ẹ rí lẹ́sìn pé méjì pé ṣé Islam dẹ́lẹ̀ sọ pé ká na obìnrin sá torí kò bọ́ ọpọlọ mu òye báyìí ṣùgbọ́n tẹ́yìn bá wá níbi kan tí Islam ti sọ pé ẹ gbọ́dọ̀ ná obìnrin inú mi máa dùn á tún kún kéwú tí mo kọ́ nìyẹn so kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá ra fa kan tó ń sọ̀rọ̀ kan dáadáa fún yín ìwà Yorùbá àṣà àti ṣe Yorùbá ló fi ń bá yín sọ̀rọ̀ kì í ṣẹ̀sìn torọ́tọ̀ ní tẹ̀sìn sọ gbogbo wà dáadáa kan tán bá ti sọ fún yín rí ẹ má gbọ́ gbogbo wà dáadáa kan tán bá ti sọ fún yín rí ẹ sọ ń bí ní ìsìn ẹ rí i pé tábà kakura ni ó máa wà ègèsè. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè gbà mí láàyè fún kan méjì. máa gbà yín láàyè ẹ máa sọ̀rọ̀ ní ìsìn ẹ rí kí ní ojú screen yẹn. Adeleke mo fẹ́ kí bàbá ètò láyé play video don't call Lord tó ń ṣe kinní kan yẹn ṣe ti mọ̀. Okay, all right. So Wealth ṣé ẹ rí kí ní ojú screen yẹn. Mo ń rí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní yàjò 20 last year ni ṣe ó yẹ kí gbogbo popular ìròyìn ni so ṣe mà àbẹ́ rí pé ẹlẹ́hàá ni. Mo rí. ẹ rí pé ó lù tójú ẹ̀ wú. Ìwà àfáà yẹn nìyẹn iṣẹ́ ìwà wáyé. Ẹ má sọ bẹ́ẹ̀ ìwà nínú Qur'an nìyẹn àti àdìtì ta kálẹ̀ kan ṣe understand so. ó lè kà nínú Qur'an ní ìsìn. ńlá kálẹ̀ kan kì í ṣe wá tí ó bá sí nínú Qur'an tó bá lù so èèyàn lè má lè justify so ó yẹ yín so bó ṣe jẹ́ nìyẹn mo kàn gbé yẹn náà wá ni so a lè tẹ̀síwájú mọ́mí of kufar so nǹkan tẹ́ fẹ́ sọ ẹ lè sọ́bà yàfa ẹ fẹ́ sọ̀rọ̀ kálẹ̀ kẹ̀kẹ́ tó màdé a máa play video fún yín. Mo fẹ́ nǹkan méjì tí kò yé mi òun ni mo fẹ́ jẹ́ kẹ́ clarify. Òun alákọ̀ọ́kọ́ ni wípé ẹ sọ pé kò sí nínú àwọn preaching ẹ sọ pé kò sí àdúrà nínú Al-Qur'an bọ́ mo ń sọ fún yín ní pé
èmi personally mo ti gba kùrùsíù àwọn nǹkan tó máa ń kà nípa Allahu la ilaha illa huwa aliyukọ̀ yumu látàrú sùúrù nọ́tùn wà lánàáhùn làwùmọ́ fi sàmọ́ wá ti wà mọ́ filẹ̀ àrídì wọ́n sànlẹ̀ sí yẹ̀ṣìfáwù ìndàwù ìlàbí sí nìyí yà lámùmọ́ ń bẹ́ iná àìdí him wà mọ́ àlùfáwù wà láàyò yìí tún ọ̀bì ṣe yìí min ilimi ìlàbí mọ́ṣáwá sí àkùrùsíù sàmọ́ wá ti wà lágdọ̀ wà láyé àwùdù ìfìsùwúmọ́ wàwó àlùlẹ̀ azim. Wọ́n ti fún èmi ní áyà yìí rí tí mo dẹ̀ sà tí mo dẹ̀ rí fún ara mi bó dẹ̀ ti ṣẹlẹ̀ lélẹ́yìí. Kí lẹ wí? mo ní àkọ́kọ́ náà nǹkan tí ẹ kà ṣe mọ̀ túmọ̀ ẹ̀. mo mọ tún mú ẹ sórí ibi tí mo ń lọ náà gan lẹ ń sọ yẹn. kí wá ní nǹkan tẹ́yìn rí a máa gbé mo túmọ̀ dẹ̀ wá. rí mo rí oríṣiríṣi mo rí iná bíi thunder tó strike tó èmi tí mò ń kà gan ìbẹ̀rù bójó ó bà mí lórí ìjókòó tí mo wà ní pé àwọn nǹkan wà àwọn angels kan wà tó ń wà pẹ̀lú mi níbi tí mo ti ń ṣe prayer yìí. ara So sán a lot of things mo ti wà nínú mọ́tò tí accident ńlá tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ fún mi ní mo máa ń ka wàkọ́lá àríkà búfíyà bí sí ni mújìríyá wa múrìsá iná lága fúru rọ̀hìm nǹkan kan ṣo tó wá sí mi lẹ́nu nínú mọ́tò ní ìgbà èmi nìkan ṣo báyìí èmi ni mo save nínú mọ́tò gbogbo àwọn èèyàn ṣẹ̀rọ páwọn èèyàn náà nǹkan ò ṣe mí gbàdúrà oríṣiríṣi ṣẹ̀rọ nǹkan tí mo páwọn ti kà tí mo ti kó mi yọ nínú kinní tó Mr. Wealth ẹni sọ̀rọ̀ life is not special. náà It can be you one day kì í ṣe pé àwọn èèyàn náà gbàdúrà kì í ṣe pé àwọn èèyàn náà gba God gbọ́ no ṣe get torí jẹ́ ẹnìkan lè survive kò mean wípé God answered your prayer because that could have been you because nǹkan tẹ̀sán ni wípé Ọlọ́run this God listen to me no it can be anybody. These are also human beings. Ṣé ìrùpá àwọn náà ò ka Súrà tù kìíní ni? Ẹ̀yin ni kọ́kọ́ lẹ́ ń kà á now. Anyway, Mr. Adeleke mo kàn fi bẹ̀ ni pé not aya news yìí wà important CNN ní 2nd of March ló ṣẹlẹ̀. Ó ní pé Taliban allows men to beat their wife as long as they don't break a bone or leave a open wound. ṣe gbọ́ ẹ pé àwọn Taliban àwọn mùsùlùmí Taliban ìgbàláyè wà fún wọn láti na ìyàwó wọn níwọ̀nba ìgbà tí wọ́n ṣáà ní tí wọ́n ní fọ́ ojú tí a kò ní yọ so bí àrùn kì iye yín wọ́n máa nà wọ́n lánàá àrùn kì egbò yẹn máa kán sínú. The punishment details have already been on widespread in Afghanistan. wọ́n ní ìlú tí ẹ̀sìn Islam tó ti jẹ́ number 1 jù ní gbogbo àgbáláyé Afghanistan ibẹ̀ láti ń ṣe àwọn nǹkan wọ̀nyí o. But this is the first time that they have been so clearly confided since the United States. mi ì mọ̀ túmọ̀ yẹ o. Okay, the Taliban insists that all its rulings are in line with the Islamic Sharia and have religious legitimacy. So nǹkan tí wọ́n sọ ni pé eléyìí ni ìgbà àkọ́kọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ clearly tí United States àwọn Amẹ́ríkà tí wọ́n dá sí tí àwọn tó dẹ̀ jẹ́ pé wọ́n bá wọn ṣe wọ́n ń try láti withdraw kó nínú nǹkan pé kí wọ́n má ṣe mọ́. Mo kàn fẹ́ point out to pé Islamic Sharia ló sọ pé àwọn ń tẹ̀lé wọ́n ní pé wọ́n insist pé ruling yẹn pé ọkọ lè na ìyàwó is according to Islamic Sharia. And Mr. Wealth, if you are going to be honest with each other, ẹ lè lọ check Sharia law. This is where you need to do your research. Does it allow men to beat their wife? You will see that it is a yes. So right now, ẹ lè fi Islam preach fún wọn pé nǹkan tó ń ṣe wrong because Islamically it's permissible. It is allowed for a man to beat his wife. And this is what living human beings have to go through today. Torí ẹ̀ la ṣe ń reject Sharia. It must be a pain to live there as a woman in Afghanistan. Look at the rulings. Why? Because it's an Islamic Sharia ruling. So kò sí ìtẹ́ kalẹ̀ kan yẹ ẹ mọ̀ túmọ̀ ẹ jẹ́ ká kàn sà bọ̀ nínú nǹkan tá à ń sọ yìí wọ́n ti wé tírà tó jẹ́ gẹ́gẹ́ bí ọ̀wọ̀ tó dẹ̀ ṣiṣẹ́ so kí la fẹ́ pè yẹn. wealth wọ́n ṣé Nàìjíríà lẹ́wà ṣé Nàìjíríà lẹ́wà. Nàìjíríà ni mo wà. ṣé bẹ́ẹ̀ gbọ́ ti Kwara State táwọn bandits tí wọ́n lọ pa over 70 people àbí 170 something people ṣé gbogbo àwọn 170 something people tí wọ́n pa yẹ ṣé wọ́n ká kòrò sí yù ni.
sáwọn ọmọ tíra wé abẹ́gbẹ̀ kí wọ́n pa àfa àmọ́ṣáláṣí àwọn ọmọ tíra àwọn ọmọwọ́ wé so nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹ má tanra yín ṣe understand gbogbo nǹkan tẹ̀ òfo ọjọ́ kejì ọjà bí àṣà ms ó ní gbogbo àwọn nǹkan yẹ tẹ́ ẹ bá lọ gbára lé tẹ́ ẹ bá lọ ṣé gbogbo àwọn nǹkan tẹ̀ ń sọ yìí seeing is believing ẹ máa ní láti run text nípa ẹ̀ eléyìí tó ń ṣiṣẹ́ fún ọ̀wọ̀ yẹ ẹ máa kọ́ ní láti engage nínú activity bí irú àwọn àsìkò àwọn bandit yẹ lé lọ sí bí irú àwọn Kwara state yẹ tíṣẹ̀lẹ̀ yẹ ti ń ṣẹlẹ̀ kẹ ò bẹ́ àwọn bandit àwọn àwòyìn níran ṣé àwọn disturb bí àwọn ní dọ́dọ̀ ṣé mo lè sọ̀rọ̀ ibi tẹ́ ń lọ ẹni mo fẹ́ sọ̀rọ̀ sí ẹ jẹ́ ká sáré ka kùrì sí yìí kẹwàá mo ní ọ̀rẹ́ kan P Square ní Kogi ó travel lọ sí Kogi ìgbà tó lọ sí Kogi àwọn báńdíìtì ká ẹ̀gbọ́n ẹ̀ mọ́ oko P Square tíra lóhun ọ̀ǹtú lóhun àwọn báńdíìtì ṣá kò wọlé. ó ti tán ṣé wàá nínú nǹkan tẹ́ ẹ sọ ẹ máa gbọ́ inú nǹkan tẹ́ ẹ sọ yìí báyìí ẹ jẹ́ ká kakùrì sí yìí tẹ kálẹ̀ kan pé kì í ṣe àdúrà. ó yá ẹ kakùrì sí yìí. Mr. Adeleke. ẹ̀kejì ni wípé irú ọ̀rẹ́ yín yẹ ṣe understand àbí bí akẹ́yìn gbà ẹ ṣe fídíò kẹ́ ẹ fi fún gbogbo àwọn mùsùlùmí kẹ́ ẹ fi táwọn wọ́n ti ń pamọ́ jù Kwara state ṣe understand so tí nǹkan irú nǹkan yẹn bá wà ó yẹ kán pín kárí fún gbogbo mùsùlùmí ni so kò yẹ ṣe nǹkan tó yẹ kán máa dá lò ṣe understand ẹ ṣe fídíò irú nǹkan tẹ́ ẹ sọ yẹn ní ìsìn falasi ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn lárúbáwá gun wọn mọ́ Muhammed fanla rẹ̀ gan wọ́n gun eyín ẹ̀ kan ó kan wọ́n ṣàlọ́gbẹ́ ẹsẹ̀ ẹ̀jẹ̀ ń yọ so báwo ti yín wá ṣe jẹ́ so òfo ọjọ́ kejì ọjà nìkan tẹ̀ ń sọ irọ́ lásán àṣà. májèlé ló pa ànábì májèlé sọ́ọ́lẹ̀ ló pa ànábì. so ṣé ẹ mọ ọdún tí ànábì jẹ májèlé kó tó di pé kó ṣe wà. ẹ má wọrí so wọ́n ṣá ànábì ó dẹ̀ bleed so mami of kufar kùrìsíù tẹ̀ ká ní Quran 2 verse 255 ẹ yá gbé sókè. Emma Bino, sorry, I was having a snack. Okay. Only Allah, there's no God worthy of worship except Him. Kò sí gidi kankan agbọ́dọ̀ máa jọ́sìn fún àyàfi Allah. The ever living. Òun ni ó máa wà títí láíláí. All sustaining. Ó nìkan dẹ̀ ni ó ní iyè. Neither drowsiness nor sleep overtakes Him. Kò kí ń sùn, kò dẹ̀ kí ń tòògbé o. To Him belongs whatever is in the heaven and whatever is on earth. Òun ló ní gbogbo nǹkan tó wà lọ́run àtayé. Who could possibly intercede with Him without His permission? Ta ló lè bá ṣe ìgágágá tí bá yẹ kó bá fún ní yọ̀ǹda. He fully knows what is ahead of them and what is behind them. Olómọ nǹkan tó wà wájú wọn àti nǹkan tó wà lẹ́yìn wọn. But no one can grasp any of His knowledge. Kò sẹ́ni tó lè mọ nǹkan kan nípa ìmọ̀ ẹ̀ o. Except what He wills to reveal. Àyàfi nǹkan tó bá wù kó fi hàn. His seat encompasses the heaven and the earth. Olórí àga tó ń jókòó sí òun lọ́run àtayé wà. And the preservation of both does not tire Him. Láti ṣe máa ṣe àmójútó àwọn nǹkan yẹn kò dẹ̀ kí ń rẹ̀ o. For He is the most high, the greatest. Mo máa mute nísìn mo ń jẹun, sorry. Alright, òun ló ga tó dẹ̀ rí gbangba. Ṣó ti yé yín báyẹn? So kì í ṣe nǹkan àdúrà ó kàn dàbẹ́ ni kéèyàn kàn múnú ara ẹ̀ dùn so kì í ṣe àdúrà lélẹ̀. So àwọn èèyàn ní ká fi fọ́tò Allah hàn yín ká wá play video Dr. Sharafadin so ká lè bá fi conclude pẹ̀lú yín. So ẹ jẹ́ kí n gbé. ṣe ló kàn dàbí pé kéèyàn kàn máa ní ms bàbá ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ bọ̀rọ̀ kì í ní bàbá sàlámì rí bí ètò bá ń rìn báyìí bàtà ẹsẹ̀ máa ń dán ni tó bá wọṣọ sọ́rùn báyìí aṣọ ìṣe ló máa rí bá gẹ́lẹ́ bó ṣe rí ṣé ẹ mọ̀ pé a lè fi nǹkan a lè fi tọrọ a lè fọlá nǹkan tọrọ. ọlá ẹ̀wọ̀n àfọlá ṣe gidi tọrọ ẹ̀rọ ọlá ìyá yín ẹ farabalẹ̀ ẹ rí ọlá ìyá yín bẹ̀ tó dẹ̀jẹ̀ lẹ́yìn lórí ẹ̀ fi tọrọ bàbá yín ẹ̀ fi tọrọ ẹ wá ń fọlá ṣìgìdì ilẹ̀ lárúbáwá fi tọrọ ẹ̀ ń fọlá mọ́mọ́dù tó bòkù sùn ẹ̀ fi ń tọrọ ẹ máa ro kíní ìkẹ́ tó sọ̀nà. aláwọ̀dẹ Mohammed kò lówó lọ́wọ́ tó fi kú so ṣe rí aláàlélẹ̀ torí wọn láìkẹ̀. bàbá mi mo bá ń sọ̀rọ̀ ní WhatsApp lórí ṣìgìdì yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi rìkọ́ọ̀dù ẹjọ. àyàfi ẹlẹ́dàá wa nìkan. rẹ́ náà la ṣe sọ pé Allahu tẹ́rí yẹn wọ́n kì í wí kó tọ́ka sí nǹkan méjì. àyàfi ẹlẹ́dàá wa nìkan. rẹ́ náà la ṣe sọ pé òun kankan lórúkọ rẹ̀ tó gbọ́dọ̀ máa fi pè é. má pe Allahu ní God. má pe Allahu ní Lord. má pe Allahu ní nǹkan kan nínú gọ́ọ̀dù lọ́ọ̀dù àbọ̀ Ọlọ́run máa sọ pé Allah
kò túmọ̀ sí nǹkan méjì jẹ́lẹ́dàá wa lọ. Gbogbo agbọ́dọ̀ torí yun wọ́n máa lò fún nǹkan mi. Wọ́n máa lo gọ́ọ̀dù fún nǹkan mi. Wọ́n máa lo lọ́ọ̀dù fún nǹkan mi. Wọ́n máa lo ọlọ́run fún nǹkan mi. Ṣùgbọ́n Allah wọ́n á lò fún nǹkan mi rí àyàfi Allah ẹlẹ́dàá wa. Ó ní ìtumọ̀ tó ga. Ìtumọ̀ rẹ̀ ni ẹni tá a gbọ́dọ̀. So bó ṣe jẹ́ nìyẹn Mr. Man. So and then gbogbo n tó ń sọ fún yín ìwà Yorùbá ni kì í ṣe ìwà ẹ̀sìn ṣé ti so lè fi kúnra wọn kò jọra wọn òye so and then ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn ti mọ òdodo ẹgbọ́rọ̀ àfààyè ẹgbọ́n tá àfààyè sàn. kó ṣe jẹ́sìn yìí tí mọ́ṣáláṣí pọ̀ dáwà pọ̀ qala Allahu ta'ala qala Rasulullah òun ló pọ̀ ìsìn yìí ní Islam díẹ̀ sí mujẹmujẹ ìlú náà ló ní ìsinmi ẹ lọ Afghanistan wọn ò ní ìsinmi ogun ní láàárọ̀ ọ̀sán alẹ́ ẹ lọ Syria ẹ lọ Yemen ẹ lọ Libya ìlú lábáwò ló ní ìsinmi Iran ló tún bẹ̀rẹ̀ tiẹ̀ láwọn ìlú táwọn máa sọ ìgbà Islam nílẹ̀ níbẹ̀. Àwọn sọ̀dá Mùsùlùmí ló dominate Nàìjíríà tí Nàìjíríà nílẹ̀ ní fọkànbalẹ̀. Ohun tó fà á ẹ má jẹ tẹ̀yìn òun náà ni ẹ̀sìn ta lọ import wọ̀lú yìí. Ṣé o ti yé yín bẹ́ẹ̀ so àwọn èèyàn ti ródòdó tẹ́yìn ò bá fẹ́ rí àyọ̀tọ̀ nìyẹn there are so many people tí wọ́n ti rí fat but ẹni tó ń ṣe Islam òun sì máa jiyàn pé bẹ́ẹ̀ sì yẹn ṣe rí nìyẹn ṣó yẹ so ẹ̀sìn tó lè sọ fún yín pé ẹgbọ́n náà. ẹsẹ̀ rẹ̀ ju kéèyàn pààyàn lọ ló fi jẹ́ pé tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ rẹ̀ nínú ìyà àtayé tí ó jẹ ni kí wọ́n pa. kí n ti sẹ́yìn lẹ́lẹ́sìn ni ọlọ́run ọba ló lẹ́sìn ó sì fi rán ànábì ànábì rẹ̀ sọ wípé ẹ tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kí wọ́n pa. tẹ́lẹ̀ mi bá tún dìklẹ́ àjọ kan ní ẹjọ́ báyìí la fẹ́ bẹ̀rẹ̀ àwọn Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ kan ní tó sọ ni pé ó ń dìklẹ́ ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwọn mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé kápá. So kápá yẹn àwọn ò gbọ́ rí nínú àṣà àti ṣe wa so ẹ̀sìn ló gbé kápá dì ẹ̀mí èèyàn ò jọ kálukú lójú ẹ̀sìn wa sọ pé kápá ni òye so tí ò bá dẹ̀ ti bá ń tẹ̀ ń ṣe mu tó ti jẹ́ pé gbogbo ẹ̀ káṣàpá kágbẹ̀mí ẹ̀ ní so ó máa dáa kí wọ́n á ní ògbé fòfó lóhùn so ká gbé nǹkan wọn fún wọn níbi tí wọ́n ti ń gbé nǹkan wọn bọ̀ so ìwà yẹn so èmi máa ń sọ̀rọ̀ kan tó bá jẹ́ pé ìwọ fẹ́ wò pé ìwà tó ń wù yọ jáde nínú Qur'an ìwà tó ń wù ṣé o gbọ́dọ̀ fi Qur'an wùwà ṣá pé ókè Qur'an mo fẹ́ máa fi wùwà ará àdúgbò àṣà fún ẹ ará ilé àṣà fún ẹ òní lọ́rẹ̀ òní rí èèyàn bá ṣe torí pé kíní yẹn ò ní jọ tàwọn èèyàn yóò jọ tẹranko òyìnbá yẹn àwọn tí wọ́n dẹ̀ ní wà ó pè é tiwọn lọ́dọ̀ tiwọn àṣà àti ṣe tiwọn ní ẹnìkan ò lè mú wọn sí so ó lè fi wí àwa ń bíbá bí kálukú ṣe ń lò gbèsè ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀sìn àlàáfíà dà kí ló pa Umaru. àwọn lárúbáwá ń bá ìyá wọn sùn. kí ló pa Umaru ṣàlàáfíà ló pa Umaru kì í ṣe pọ́n assassinate ẹni kí ló pa Usmanu kì í ṣe pọ́n ráwọn assassin sí ni kí ló pa Ali ó wá lẹ́sìn àlàáfíà ibo àlàáfíà wà ibo làlàáfíà wà gangan ẹ̀sìn tó bá lè sọ fún ọ pé ẹ̀sìn tó lè sọ ọ̀rọ̀ yìí fún ẹ. wọ́n máa wá bẹ́ẹ̀ díjọ́ gbẹ̀ndà kìyàmà lónìí a lè má rí ṣùgbọ́n ntí máa mú kẹ́rù ọbẹ̀ ní jihad ogun olùwàníyà ayọ̀ alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum dhalikum khayrun lakum in kuntum ta'lamun. olùwàníyà jẹ́ kí n tọ́ka sí òwò kan fún yín káràkátà eléyìí tí ó mú yín là nínú ìyà ẹlẹ́tẹ̀ lérò òwò náà ni kẹgbà Allahu gbọ́ àti ìránṣẹ́ rẹ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kẹsì máa jagun sójú ọ̀nà Allah pẹ̀lú àwọn dúkìá yín àtẹ̀mí yín eléyìí ló lóore jù fún yín tó bá jẹ́ pé ẹ̀ mà jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà al-qiyamah kò sí ń tọ́parẹ́ òfin ṣẹ̀ríà ti sọ fún wa nínú àkídà ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé a máa jagun jihad lẹ́yìn gbogbo olórí tó bá pè wá pé ká jáde ká wá jagun tó bá sàtijọ́ lórí fáwọn mùsùlùmí
tí ń fi kìtàbù sunna tí fi ń ṣèjọba lé wa lórí tó bá ní jihad yá ó yá náà. ṣùgbọ́n tó bá ní jihad yá ó yá náà nù tó bá jẹ́ pé àwọn tó bí àwa lè mọ̀ pé ogun kù nínú Islam pé túmọ̀ jihad ní ká jagun ṣé wọ́n á káwọn alọ́lé kéwòn ni gbogbo yín náà tẹ̀dẹ̀ ń gòkè wá jiyàn yìí náà àwọn òbí yín ò mọ̀ ni òye wọn ò mọ̀ wípé ogun kù bó pé kéwú tún ti rí báyìí kéwú wà báyìí bó ṣe rí gangan ni tó bá jẹ́ mọ̀ ni àní mú yín lọ lé kéwú kàkà kẹ́yìn náà wá rorí kájọ rorí ẹ̀yin náà tún wá ń ta pé wọ́n bá Islam jẹ ni kí náà fi ń bà á jẹ́ sáwọn àfáà yóò mọ̀ ń tán sọ lẹ́ńsọ yẹn ẹgbọ́n tó kù sọ lókùngbà tí wọn bá ti jẹ tẹbílíìgì jẹ pé nǹkan rìn káyé lẹrù pé ṣe jihad à ń jagun yóò bẹ díjọ gbẹndàlùkìyà kí ló dé tá à ń ṣe nìsín àwọn olórí mùsùlùmí ò pè wá ni torí pé wọn yìí kàn ń ṣe jihad ní í ṣe pé ẹ ní control tó lórí mùsùlùmí bá pè wá pípẹ́ ẹ jáde ẹ wá ṣe jihad àwọn èèyàn tó wà nítòsí ibi tó ti pèpè wọn àwọn lọ tágbára wọn bá ka àwọn ìlú tó tún tẹ̀lé wọn agbára wọn ká àwọn ìlú tó tún tẹ̀lé wọn ẹ sì mọ̀ pé ewu ń bẹ nínú kọ́ máa ń sọ rọ́bìṣì eré táwọn bíi àwọn yẹn ń sọ pé kò sí jihad mọ́ ewu ń bẹ ń bẹ tó bá kú lórí ọkú sórí ewu. ó yẹ kó underline tán tí àfa yẹn sọ bẹ́ẹ̀ ó léwu ni ewu ni fún ẹ ìwọ fún rẹ nínú ọkàn ẹ bẹ́ẹ̀ yẹn ó gbà pé kò sí jihad mọ́ wọ́gán ó lé wọ́n máa pa ẹ ni oye kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà máa ń sọ online ni the same gbólóhùn tó sọ pé ewu ń bẹ yẹn wọ́n fẹ́ máa pàwọ́ gangan ni tó o bá ti mọ̀ pé ogun kù ní Islam fẹ́ jagun máa pa ẹ̀ ni oye torí pé àwọn fúnra wọn ti rẹ́dì jogun ti ogun tọ́jú Islam náà ṣùgbọ́n báwa ṣe rí máa gbọ́ west mọ́ bọ̀ báwa ṣe rí làwa ṣe ń wò pé kò sógun mọ́nú Islam gẹ́gẹ́ bí ìwà wa ibi tán ti bí wa ilé ìrè tán ti bí wa ṣe bá fà mí ló tún sọ eléyìí ló sọ gbólóhùn eléyìí náà ni. ilé kí ó ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yẹ̀pá ẹ̀kọ́ wọn ní bá ṣe máa jagun ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀ bébí àdébí sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá nínú ẹ̀kọ́ tẹ́ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀rọ̀ yẹn láti lé òun ni bóòlù yẹn ṣe máa ń mú bẹ́ẹ̀ ṣe máa ń wẹ̀dù àti bí yẹn ṣe máa ń sùt ìbọn bá kọ́ lé bá ìyá rẹ̀ ọ̀gbọ́n ilé kí ó mú ma ọmọ ṣe ọmọ ilé kí ó kan tí ò ní sùt kó má sọmọ ilé kí ó kan tí ó lè yìnbọn ó wá sọ pé kò sí wàhálà ó dẹ̀ ṣe ń sọ pé àwọn tó lọ pa àwọn èèyàn 170 pé wọ́n ṣe mùsùlùmí wọ́n láwọn sálàfí ni wọ́n ṣe original muslim níjọ́ tí first fitina lọ́ka story first fitina kí ló fa ogun àkọ́kọ́ lẹ́yìn ànábì mùsùlùmí àti mùsùlùmí ló ń jà ó kí ló pa Hasan kí ló pa Hussein kí ló pa Ali kí ló pa Umar kí ló pa Usman kí ló tán fi assassinate wọn Islam ti pín tipẹ́ ó ń ṣe mùsùlùmí mo kàn sọ gbogbo tí mo sọ fún ẹ yìí tèmi yé mi ó kì í ṣe mùsùlùmí kódà kó ké mi títí ó kì í ṣe muslim tán bá jọ máa pa ẹni ṣó yẹ láyé ní kí kálukú padà sílé kó lọ dira tán bá yìnbọn fún ẹ tí ò bá wọlé ó sèfù nìyẹn ju pé kó máa gbójúlé kinní kan bọ̀ wá wọ́n á yìnbọn fún owó akú ó dá ìyá lóró ó dá bàbá lóró àwọn yẹn wá ń gbọ́ ti kú tí àwọn yẹn wá ń sun ẹkún alẹ́ bóyá wọ nìkan ló ń wá jíjẹ múmu fún wọn bẹ́ẹ̀ yẹn ó torí ẹ̀sìn ó parẹ́ ìdànù mọ́ wọn lójú ó jẹ́ kán pa ẹ́ ń pa kúpa dànù bàbá àdélé kẹ gbóhùn sókè sá. all right well ti so gbogbo àwọn ìta ti fún yín lálẹ́ yìí so ẹ sọ pé fẹ́ ṣe research lé lórí ẹ lè ṣe research lé lórí aláwọ̀ tó lè ṣọ́ọ̀ so Dr. Sharafadeen aláti play fún yín yẹ I understand Ọlọ́run lè ní ká para wa. fine gbogbo nǹkan tẹ́ sọ ni mo ti máa ṣe research lé lórí mo jí nǹkan tí èèyàn bá ti ní evidence ìyẹn ò jiyàn èèyàn máa tún gbá research ní bọ́ nǹkan kan ṣo ni mò ń tan pinpin mọ́ ní ìgbà tí ìṣojú mi ni mo wà ní Just Right Ṣàngótẹ̀dó Just Right nígbà tí EndSARS tó bẹ̀rẹ̀ ìṣojú mi báyìí ló ṣe bẹ̀rẹ̀ mo fẹ́ lọ ra nǹkan nínú Ṣàngótẹ̀dó Just Right ìgbà tí ọlọ́pàá dé tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn mo fẹ́ gbà yín láǹfààní wípé mo di tírà sí àpò ó ní wọ́n pe bọ̀bọ́ kan ní olómi ọbẹ̀ àfáàní so tá a bá ti lọ sọ́dọ̀ ẹ̀ ó máa ń di àwọn tírà pọ̀ tó bá ti dì pọ̀ mo fi sí àpò mò ń sọ fún yín wípé straight bullet yẹ̀ mí so iṣẹ́ kan tá a fẹ́ sọ wípé tírà tó dì yẹn kò ṣiṣẹ́. baba wealth tó bá ti padà wá ṣẹlẹ̀ ló tẹ̀sọ́ ní sí yẹn. ewé àti egbò ni wọ́n lò ewé bí ìràná orí gbogbo ohun tẹ́ gbogbo tẹ́ tẹ́ sọ yẹn mọ́ píkì nǹkan tí bàbá yìí sọ hold on sir píkì nǹkan tí bàbá yìí sọ wọ́n ní àfa ọlọ́bẹ̀ àfa ọlọ́bẹ̀ kò yé yín ní gbogbo lé. so anyway gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn lámbà lásán afa mufta kọ
they understand so kò sí nǹkan tó ń jẹ́ kí wọ́n di tíra ṣe understand coded ni so tẹ́yìn bá wá kí tẹ̀ náà ń pè ní gàrí tíra kí náà ń pè ní gàrí tíra ṣèbí ewé náà ń pè ní gàrí tíra so o lè fi máa gbọ́ tíra wo náà dì tán fi gàrí ẹ̀ sí. so tíra náà ni gàrí tíà. so bàbá aláàánú ẹ ṣì mute náà so bàbá ṣe ẹ sọ pé àfa kan wà pẹ̀lú yín lórí WhatsApp àbí nǹkan so ẹ ṣì mute ẹ̀yin náà fẹ́ kẹ́ sọ̀rọ̀ kẹ́ lè bá gbé ẹni yẹ wọlé so wealth so ẹ lọ sí research yín so gbogbo eléyìí tẹ́ ń sọ yẹ sàkámà jẹ ni so tẹ́ bá fẹ́ practicalize ẹ̀ wọ́n lè arrange ọjọ́ fún yín ẹ máa gba license ẹ máa yìn yín so bí yóò máa miss yín èyàn àti àfa àti tíra yín so any which way bọ̀wọ́ èmi sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ ń sọ yẹ lámbà lásán ni so ẹ ṣe ẹ sì research yín yẹ padà wá láti tún lè máa ní àwọn ẹ̀rí mi nípa nǹkan tí Islam jẹ́ so ẹ ṣe.